mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ọba yẹn fún àná sí bẹ́ẹ̀ ni sà. ohun tá a gbé dání àṣẹ Ọlọ́run ti pè àṣẹ ọdẹ ti ṣe sọ̀rọ̀ stop tí bá gba owó lọ́wọ́ olóṣèlú Ọlọ́run orí mi wípé kí n má ṣe Yorùbá ní sàmọ́ ìwọ Ọlọ́run kọ pa mí lójijì. Bá gba owó kankan lọ́wọ́ olóṣèlú kankan pé kí n má ṣe Yorùbá ní sàmọ́ tó ní Ọlọ́run fúnra ẹ̀ ló ti mi jáde lórí ọ̀rọ̀ Yorùbá ní sẹ̀kẹ̀sẹ̀ ní kankan Ọlọ́run gba Yorùbá ní sàmọ́ fún mi ní àmì àṣẹ àmì àṣẹ. sọ bàjẹ́ pé ó ti gbowó ní òjì ó sọ̀rọ̀ mọ́ ìlú Ọlọ́run bẹ́ẹ̀ ni olú ayé yìí máa jàjà yìí. ìsọmọ náà. ogun tá a kojú lórí ọ̀rọ̀ Nàìjíríà ìṣèrò ọmọdé àwọn àwọn tí ó tiẹ̀ lágbára jù wá lọ wọ́n fẹ́ gba orílẹ̀-èdè tí wọ́n tó jáde. èmi ti sún bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ ẹ jẹ́ ká gbọ́ wọn ò tiẹ̀ tí débi láwa dé ìgbẹ́ ẹ jẹ́ ká fọkàn balẹ̀ ìgbà tí wọ́n á sọ̀rọ̀ bí àmì àwọn kan tí orí wọn ò gbé dáadáa wọ́n ní ẹ wọ́n kò lè wá àwọn kan ní ẹ wọ́n fún láyè pé kó lọ́jọ́ mẹ́rin lẹ́rìí pé wọ́n ní làákà yìí Ọlọ́run ọba tó ní mí òun ló fún mi ní amnesty láti wá sọ̀rọ̀ bí àmì kì í ṣe yípo ìjọba Nàìjíríà kankan mọ̀ sí Ọlọ́run tó ní mí ló mọ̀ sí mo dẹ̀ wá sọ̀rọ̀ bí àmì mo dẹ̀ wá lẹ́jọ́ mẹ́ta yìí mo rí pé àwọn Fúlàní ń pààyàn nílùú bàbá mi nígbò tí ó dẹ̀ yẹ kúrú bẹ́ẹ̀ sẹ́yìn bọ́ ti wọ̀ mí lára nìyẹn mo wá ní kí wọ́n kúrò ńbẹ̀ àwọn kan wá ń sọ pé ó tó bẹ́ẹ̀ Ọlọ́run tó ní mímọ̀ pé ti bá sàdéhùn mẹ́ta ó kéré pé máa mú méjì sẹ́ mo wá tún fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀mọ́ Yorùbá pé ẹ múra dáadáa ẹsẹ̀ kí ni mo pè é ẹ mọ̀ de kẹ́ni kankan dẹ́rù bà wá ẹ sọ pé Yorùbá nìṣẹ́ ti kú Yorùbá nìṣẹ́ ò lè kú torí pé a máa gbà ẹsẹ̀ pé ọ̀gẹ̀dẹ̀ ohun tó ń jẹ náà wá ń bẹ̀ àwọn tó ń sọ bẹ́ẹ̀ sọ lówó lọ́wọ́ tèmi gan àwọn tó sọ pé ohun tó ń jẹ náà ń wá ẹ̀ omi ò tó kò tó táyà mọ́tò ló dé. ní mi pé mo ti lówó lọ́wọ́ kí n tó mọ jà ní ẹ̀tọ́ èmi tọ́lọ́run dẹ̀ gbà fún mi dé tọ́lọ́run gbà fún mi dáadáa dé gbogbo èèyàn lórí kì í ṣe pọ́lọ́run pa orí yẹn mọ́ ó fi hàn ayé pé mo dá ọmọ yìí lọ́lá so kí la wá ń sọ̀rọ̀ bàjẹ́ ọ̀rọ̀ ìgan ní kéde kan Yorùbá ní sẹ́sà wà gbé lọ́wọ́ gbogbo pé mo lérò lẹ́yìn mo lọ́mọ ogun. àbí owó títí kò lè máa wá sọ̀yà. ọba kò yẹ o ọba sọ̀yà. ilé ẹ̀kọ́ ọ̀gá mi lọ́pọ̀ àyọ̀ ọmọ náà tí ó jọ ṣe. ẹjọ́ fẹ́ ká bókọ̀ bàbá jẹ́ ọ̀rọ̀ gbogbo àárọ̀ Ògùn state àbá àwọn ọmọ Ògùn state ìpínlẹ̀ Ògùn la wà bẹ́ẹ̀ ní 20. Ogun tá ń jà fún everybody ti rí báyìí báyẹn ká àwa lọ lọ́pẹ́ ká máa dúpẹ́ mo dẹ̀ fi ń dá ẹ lójú pé àwọn bàbá wa ń sì iṣẹ́ ti yé wọn
wọ́n dẹ̀ wà pẹ̀lú wa sẹ́ni pé bàbá wọn kò tún pamọ́ àwọn àwọn wáṣàfì amóyọba aláwọ̀ lọ́jọ́ sálọ kábíyèsí dúró lẹ̀ wọ́n nílé kọ́ bàjẹ́ fún gbogbo yìí wọ́n pàdé mi so àwọn ọlọ́pàá wa ẹ má jẹ́ ká àtàwọn ọlọ́pàá kan pọ̀ wálé àwọn ọlọ́pàá pọ̀ wálé àbí wanted ní Sunday Igboho ní Nàìjíríà ọlọ́pàá dẹ̀ sọ pé Ọlọ́run ti ṣẹ́gun fún Igboho náà wọ́n lè tó wá pọ̀ wálé wá bíbá ẹ má jẹ́ ká síbẹ̀ ẹ má jẹ́ ká bọ́ lọ́pàá gà ẹ má fa wàhálà agbọ́ pé ọlọ́pàá mú ẹnu wa kan mo ti bá area commander sọ̀rọ̀ wọ́n fọmọ yẹn lẹ̀ ẹ má lọ àtàkì ẹni kẹ́kẹ́ ẹ jẹ́ ká máa lọ ilé láyọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run bẹ̀ pẹ̀lú wa ohun tá a fẹ́ ni Yorùbá nìsan ayé àwọn ọ̀tá wa àdèmàkà ó sọmọ lóòkú bẹ́ẹ̀ ni.